tí o kò ní o lè fún yàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ojú ẹ bá ti ń wò ní gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí o ní o lè fún yàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí? Kí ni èrò ní ilẹ̀ Yorùbá? The power of thought in Yorùbá culture. Kí ni èrò ní ilẹ̀ Yorùbá? Ó máa pín sí ìpele 5. Kí ni à ń pè ní èrò ní ilẹ̀ Yorùbá? Ìpele àkọ́kọ́ nìyẹn. Kí ni èrò gangan fúnra ẹ̀? Kí ni nǹkan tí èrò ti dá sí ilẹ̀ ní àwùjọ wa? Ọlọ́gbọ́n olóye o, ẹ bá mi tẹ́tí ń bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ bá mi fi gbéyàwó ọ̀rọ̀. Ìpele àkọ́kọ́ rèé. Kí là ń pè ní èrò? Èrò ire àti èrò aburú. Èrò tí ẹ̀ ń wò yẹn ní ilẹ̀ Yorùbá, Yorùbá ní ẹni tí a bá rí a kì í bínú sí i. Kí ló ń rò lọ́kàn? Ṣé rere ló ń rò lọ́kàn ni àbí aburú? Yorùbá ní tibitire la dálé ayé, ire ni funfun, ibi ni dúdú. So èrò ire wà, èrò aburú wà. Èrò wo ló wà lọ́kàn tiẹ̀? Èrò yàtọ̀ sí ìgbàgbọ́ o. Ìgbàgbọ́ dẹ̀ yàtọ̀ sí èrò. Kí ni èrò tí ò ń rò? Kí ló dé tí ẹ máa ń bá èèyàn ronú? Ènìyàn máa wà ní àwùjọ. Kí ló ń rò? Gbogbo nǹkan tí mò ń rò pé kó jẹ́ ti èmi, lágbájá ọmọ lágbájá, òun ni kó jẹ́ tiẹ̀. Gbogbo nǹkan tí bá ti ń rò pé kó jẹ́ tèmi, kó jẹ́ tiẹ̀, òun ni kó jẹ́ tèmi. Ṣé mọ̀ pé èrò ni? Mo sọ nínú program mi kan pé kí ọba kú tèní tọ̀la, ó ń bẹ lódò ìsàlẹ̀ kù. Kí ọba pẹ́ lórí ìtẹ́, ó ń bẹ lórí àwọn. Èrò tẹ́ ẹ̀ ń wò yẹn, nǹkan abẹ̀mí ni, inú wa dẹ̀ ló ń gbé. Àwọn ẹnìkan wà, wọ́n lè control èrò wọn. Àwọn ẹnìkan wà, wọn ò lè control èrò wọn. Ló fi jẹ́ pé Yorùbá ní yára gbọ́rọ̀ kó lọ́ra fèsì. Àsìkò tó ń lọ́ra láti fèsì yẹn, o ní àǹfààní láti wo ọ̀rọ̀ tí o fẹ́ sọ jáde ní ẹnu. Wọ́n ń pè wá kọ́ wá gbọ́ngbà, kí ló tiẹ̀ máa ń ṣe lè? O kì í ronú kó tó sọ̀rọ̀ ni. Wàá kọ́ sọ̀rọ̀ ṣáò. Bẹ́ẹ̀ ni, kò ronú lóòótọ́ kó tó sọ̀rọ̀. Ẹlòmíì á dẹ̀ máa bá èèyàn ronú nítorí ẹ̀ta àbí èrò tóun fún rẹ̀ ti ní nípa ẹni yẹn. Kọ́ máa sọ̀rọ̀ èèyàn, wá máa ní ta ni lágbájá, kò ní wà mọ́ ni. Gbogbo bẹ́ẹ̀ náà ó lè jẹ́ báyìí sọ̀rọ̀ yìí sí i, ó ń ṣeré pa, ó ń ṣe báyìí, ó dẹ̀ ń bẹ́ nìyẹn ronú. Ẹni tí àbá rí àti à ń bínú sí i. Èrò ti gbé ẹlòmíì wọnú sàárè. Èrò ti da ilé ẹlòmíì rú. Èrò ti dàárín ọ̀rẹ́ rú. Èrò ti dàárín ọkọ àti ìyàwó rú. Èrò ti dàárín bàbá àtọmọ rú. Èrò ti dàárín ẹbí rú. Torí wàá máa bá èèyàn ronú. Yorùbá ní sàn láàrin ajẹnimú ní pẹ́kọrọ. Àìtẹ́yìn kálà dọwọ́ bò. Ṣẹ̀mí bí ẹ ṣàlògùn ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni kó máa rò pé kí ló ń ṣẹlẹ̀? Ó kí mi lánàá, kò dẹ̀ wá kí mi láàárọ̀ ìṣá. Òun ló mọ̀, kí ló kàn mí bẹ́ẹ̀? Kò káyé. Ó dẹ̀ ń rò. O ò mọ̀ kan tí ẹni tí òun ronú sí fóun fún rẹ̀ ń rò lọ́kàn. Bàbá ń ronú, ọmọ ń ro kà. Èrò papọ̀. Mo ò lè máa bẹ ẹrù kan tó ń rò. Ìbáṣepé inú ṣe ṣí bí igbá ni. Kedere làbárí kan àṣebí. Lóòótọ́ o jókòó, òun lo dátà ẹ̀, o fi ń wò ní. Kí lè rò ń gbà ẹ́ sí mi? Kí ló nínú sí mi? Kí lè rò ẹ? Kí lè rò ọkàn ẹ? Ṣé èrò ọkàn ẹ dáadáa ni àbá burú? Èrò thought ní ilẹ̀ Yorùbá kò kí ṣe nǹkan tí Yorùbá fi ọwọ́ yẹpẹrẹ mú rárá. Civilization, tribalism, religion, òun ló jẹ́ ká mú èrò nígbà yìí pé Ọlọ́run á ṣèdájọ́, ẹ̀ ti bá rò bẹ́ẹ̀ ńkọ́. Èrò dàbí
nínú èrò ni pé tó bá nà ìka kan báyìí sí ọmọ kan 9 tó kù máa jẹ́ tiẹ̀. ṣé o mọ̀ pé ìka kan tó nà sí ọmọ kan yẹn, ìka yẹn ni pé ọmọ yìí aṣoríire, alówó, akọ́lé, ara mọ́tò, gbogbo tẹ́gbẹ́ yẹn ṣe ló máa bá wọn ṣe. ṣé o mọ̀ pé ìka yẹn 9 tó kù nínú èrò ọkàn yẹn ni pé kí ayé ọmọ yẹn ó bàjẹ́, kí ẹni yẹn má bẹ́gbẹ́ pé. ṣé o mọ̀ pé ìwé ń gbà yẹn nìyẹn, táwa ló máa lérò, ta ni tèrò yẹn máa jẹ́. There's power of pé agbára wà ní orí àwọn wa yìí. Ibo dẹ̀ ni ọ̀rọ̀ tí ń wá, inú odò òkun ni ọ̀rọ̀ tí ń wá. Kí ọ̀rọ̀ tó jáde, èrò ló máa ṣíwájú ọ̀rọ̀. Èrò òun ló máa ṣíwájú ọ̀rọ̀. Ló fi jẹ́ kí wọ́n máa sọ pé eléyìí kọ́ máa ń sọ̀rọ̀ jàgbàlà lásán láì tí ronú. Èrò thought igi àràbà kan ni tó máa pẹ̀ka gan-an, ó máa wide. Tọ́pìkì yẹn ṣì ń lọ sí ìpele ìkẹrin. Ìpele àkọ́kọ́ tá a wà yìí máa fẹ́ tọwọ́ bọ bí àwọn ibì kan ká lè mọ nǹkan tó ń pè ní èrò gangan. Ẹlòmíì èrò ni ò tí ì jẹ́ kó kúrò lójú kan. Ó rò pé àdá nínú àdá ibo ló bí ẹ sí, ibo ni bàbá ẹ fẹ́ màmá ẹ sí, ibo ni ìwọ náà dàgbà sí, ibo ló fẹ́ yàwó sí, ìwọ náà ti ń bímọ o. Nǹkan táwọn bàbá ẹ ṣe títí tí wọ́n ṣe tán lórí ẹ̀, ìwọ náà má ti gbé. Yorùbá ní pé ìmọ̀ mẹ́ta òun tòṣì. Kí lè ro ọkàn àwọn òbí ẹ, kí lè ro ọkàn tiẹ̀. Gbàrà tí a bá ti bímọ sí orí ilẹ̀ ayé, tí ọmọ yẹn bá ti lè dá ọwọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sọ́wọ́ òsì, tí ọmọ yẹn ti lè dá iná mọ̀, èrò tí ń bọ́ ọmọ yẹn gbé, èrò tí ń bọ́ ọmọ yẹn ṣiṣẹ́. Nítorí pé ọmọ tẹ gbélẹ̀ tí ò dọ́wọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sọ́wọ́ òsì, tí ó bá lọ ṣèṣì kọlu inú àbúlọ́sọ ọkọ̀ ṣèṣì kọlu nǹkan tó yẹ pé ó dùn ún, ó ṣe é ṣùtà, ó jẹ́ kó feel pain. Ọmọ yẹn ní gbogbo ìgbà tẹ́ bá ti gbélẹ̀, tó bá ti rí nǹkan yẹn lọ́ọ̀kan báyìí, èrò á máa sọ fún pé á débẹ̀ o. Ó rántí ọjọ́ kìíní àná, á máa dá sọ fún èrò. A máa ń bá èrò jíròrò. Nínú ọkàn ìwọ àti èrò á máa jíròrò, ló fi jẹ́ pé yára gbọ́rọ̀ lọ́ra fèsì. Ní àsìkò tó yára gbọ́rọ̀ yẹn, àsìkò tó ń lọ́ra láti fèsì yẹn, èrò á fún ẹ ní àyè láti ronú sọ́tún, láti ronú sósì. Ọ̀rọ̀ yìí tí bá sọ, ibo ló lè já sí? Kí ni ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ fún, báwo ló ṣe máa gbé? Báwo lòun ṣe máa ronú? Yorùbá ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó wọ́n tẹ́ni tó bá mọ̀ ń gbọ́. Bẹ́ẹ̀ ni, orí ọ̀rọ̀ òkèèrè bí ò bá lẹ́kọ̀ọ́ máa dín. Ìwọ àtẹ̀yàn ń sọ̀rọ̀, wọ́n á sọ fún ẹ pé lágbájá ń kọ́, ó ń bọ̀, but tó o bá ti dé náà jẹ́ ká máa lọ. Ẹ wá lọ. Tìbí yẹn wá dé wa ní kí ló tẹ́ ẹ̀ dúró dé mi? Yẹmí ló ní ká máa lọ pé o serious pé o máa dá wa dúró kíníkan. Yẹmí ń gbọ́, mo ní ká máa lọ ní. Mi ò sọ pé o serious o. Ẹni tí bí yẹn ló fi kú, èrò tiẹ̀ nìyẹn. Èrò tiẹ̀ jẹ́ ní pé jẹ́ ká tètè máa lọ síbi tá à ń lọ. Tí lágbádá bá dé, ó máa wá bá wa ń bẹ̀. Ká lè meet up, ká lè bá nǹkan tí a fẹ́ lọ ṣe. Ìgbàtẹ́lẹ̀ náà gbà èrò tó mí nìyẹn kò lérò re sí ẹ̀. Ìgbà mélòó náà ni ká kọ̀ dúró díẹ̀ láàrin ìṣẹ́jú 10. Ọ̀rọ̀ òkèèrè bí ò bá lẹ́kọ̀ọ́ máa dín. Wọ́n fẹ́ lò ó dárin, tó bá dárin náà ta ló máa bẹ́ẹ̀ gbé? Èrò ń dá àárín bàbá sọ́mọ rú. Èrò ń dá àárín lọ́kọláya rú. Èrò ń dá àárín alábàágbéyàn àtàrà ibiṣẹ́ èèyàn rú. Ó gbé ẹ̀rọ ayélujára, ẹ̀rọ alágbèéká ó gbé, ó ń pè èèyàn, ẹnìyàn ò gbé kọ́ọ̀lù ẹ, ó wá rùn pé ó dà kó jẹ mí lówó torí ẹ̀ ló ṣe pé àbò ń sùn ni, àbò ń avoid call mi ni. Èrò ló ń ìwọ àti èrò lọ́jọ́ ń jíròrò. Ẹni tá a bá rí kì í bínú sí i. Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ló máa ní ẹ̀gà ń pàtọ́. Jẹ́ kó dé, tá a jọ sàsọgbọ́ yé, jẹ́ ká jọ gbọ́ra wa yé, òun ló ń pè ní ẹ̀là, understanding. Tí understanding ò bá ti la, tí a bá ti lè máa la nǹkan yé, ẹ̀là lọ́rọ̀. Ò ń bínú sí mi, ò ń bínú sí ẹ. Nǹkan tó ń bí ẹnu mi ò mọ̀, nǹkan tó ń bí èmi nú o ò mọ̀. Èrò ní èmi rò pé ṣé mi ni màá kọ́ máa kí ni? Màá dẹ̀ máa kọ́ máa kí màmá kí ohun rẹ̀ kí mi kó máa bá tiẹ̀ lọ. Èrò tẹni ẹ̀jẹ̀ kẹrẹ pé wo nǹkan tó ń rò òkè tí bí ni ò jẹ́ ká rí tọ̀hún. Mo sọ fún yín pé Yorùbá àwa la ní best culture. We are the one that had best culture in the whole world.
tí o bá mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni àṣà àti ìṣe ilẹ̀ kankan ò ní mú ẹ mọ́. Ẹ má fi ẹlẹ́yàmẹ̀yà wọ̀, ẹ má fi tribalism wọ̀, ẹ má fi civilization wọ̀, ẹ má fi ẹ̀sìn wọ̀, fi humanity máa fi gbọ́ ọ̀rọ̀ mi, fi ìjẹ́ ọmọ ènìyàn máa fi gbọ́ ọ̀rọ̀ mi. Irú èèyàn wo ni ìwọ? Irú èrò wo ló wà lọ́kàn ẹ sí ọ̀gá ẹ? Irú èrò wo ló wà lọ́kàn ẹ sí ọmọ ẹ? Irú èrò wo ló wà lọ́kàn ẹ sí àbúrò ẹ? Irú èrò wo ló wà lọ́kàn ẹ sí ẹ̀gbọ́n ẹ? O ò lérò re. Mo sọ fún yín pé kí ọba pẹ́ lórí ìtẹ́, ó ń bẹ lódò ìsàlẹ̀kùn, kí ọba kú tèmi tọ̀la, ó ń bẹ lórí àwọn. Ẹni lọ́ka kan sọmọ kan mẹ́sàn-án tó kọ́ àjẹ́ tiẹ̀. Èrò ìwọ ò ṣe kí ń gbèrò nǹkan tó da láyé ẹ. Olùwà tó bá ti jí ẹlòmíì àdé máa lọ báyìí pé kí nǹkan rí dẹ̀ bàjẹ́ lẹ́ẹ̀kan náà. Èrò ẹ ní o kò sọ o. Bẹ́ẹ̀ni ẹ dẹ̀ ṣe ń lọ báyìí kó dẹ̀ ṣubú kó dẹ̀ kú. Mọ́tò ẹ dẹ̀ ṣe ń lọ kó dẹ̀ jam. Ẹlòmíì á tún máa rò nǹkan burúkú rẹ̀. Bọ́tà mi dẹ̀ ṣe ń lọ ìbá ìlú kí n dẹ̀ fìdí jálẹ̀ kí n. Irú èrò wo nìyẹn? Èrò bí a bá ṣe rò nǹkan tó yí pé o ò mọ owó agbára tó ń bẹ́nu ẹ̀, o ò mọ owó àṣẹ tí ìwọ fún rẹ gbé dání, o ò ṣàwárí ara ẹ̀, o kò jí láàárọ̀ ẹlòmíràn dẹ̀ máa rò kó burúkú sọmọ ẹ̀ bí ẹ̀fẹ̀. Ṣé rí èrò tẹ́ ń wò yẹn? Èrò tẹ́ ń wò yẹn kò máa wàdà. Èrò mọ́ àwàdà kó dẹ̀ máa gbà. Mo dẹ̀ ń rò pé kò dẹ̀ jábọ́ ṣá. Kó dẹ̀ jábọ́ lóòótọ́ kó dẹ̀ náà. Mo dẹ̀ fi ń ṣeré ni. Ṣé rí àwọn nǹkan mẹ́ta kan wà ní ilẹ̀ Yorùbá tẹ́ pé nǹkan mẹ́ta yẹn ò mú àwàdà. Mo máa sọ méjì ń bẹ̀. Mo máa sọ ìkẹta ní ìpele kejì nínú èrò. Àkọ́kọ́ ni àdàbí. Tí o bá pe àdàbí sí èèyàn, ṣé ń gbọ́? Tí o bá pe àdàbí sí èèyàn, àdàbí kò mọ eré. Èrò náà ò mọ eré. O ò lè máa wo aburú èèyàn kí aburú yẹn wá ṣẹlẹ̀ sí kó o fi ṣeré ni. Bẹ́ẹ̀ ni o ò lè pe àdàbí lórí èèyàn kí àdàbí wá jà tán kó wá ló fi ń ṣeré ni. Ìkẹta mi ò ní tí ì sọ. Bẹ́ẹ̀ ni but èrò kò kì í ṣe nǹkan yẹpẹrẹ ní ilẹ̀ Yorùbá o. Irú èrò wo ló ń bẹ lọ́kàn ẹ? Irú èrò wo ló ń bẹ nínú ẹ? Èrò rere ni àbí èrò gidi? Is it a positive thought or negative thought? Ẹ bá mi fi sí comment section. Mo ń bọ̀ mi ò tí ì dé.